أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah, Ọlọ́run tí ó ṣe pé òun ló dá wa tí ó sì pa wá. Bàbá wa tí wọ́n jáde láyé tá a torí wọn jókòó yìí, bàbá wa Alhaj Muhammadu Garba, bàbá wa Alhaj Muhammadu Garba, Muhammadu al-Awwal Tẹ́wọ́gbọ́lá tí gbogbo ayé mọ̀ sí Cashman, ọmọ aláwòye òrùmọ gẹ́gẹ́. Bàbá wa níjọ́ tí wọ́n ń lo ayé kò sẹ́ni tí ó mọ̀ pé èèyàn ń bẹ l'Ógbómọ̀ṣọ́. Lásìkò tí wọ́n ń lo gbajúmọ̀, ẹlòmí ò fẹ́ mọ̀ pé ẹlòmí mọ̀ gbajúmọ̀ lò mọ̀. Ọmọ ọba ni tí gbogbo ìlú yìí mọ̀ pé ọmọ ọba ni, ọmọ ọba tó sì ju ọba bòmí lọ ni. Bàbá wa Cashman wọ́n lo ayé gẹ́gẹ́ bí ọlọ́lá, wọ́n lo ayé gẹ́gẹ́ bí gbajúmọ̀. Gbogbo ìlú yìí mọ̀ pé èèyàn ni, gbogbo ilé Láoyè mọ̀ pé ọmọ rí làwọn bí, gbogbo ìlú mọ̀ wípé ẹni tó wálé ayé tó ṣayé rere ni. Nínú tí bàbá yìí ṣe kányà ayé wọn, òun náà ni pé wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ akin, wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ, wọ́n dúró kọ́ má bàjẹ́ nínú ilé Láoyè. Tí wọ́n fi jáde láyé wọn sì yẹsẹ̀ kúrò bí òdodo. Bàbá wa náà Ọlọ́run kó má ṣe ìbá wa kẹ́ wọn. Ọlọ́run kó bá wa gẹ̀ wọ́n. Ọlọ́run bá wa ṣe kó ní sinmi fún wọn. Ṣé rí ikú kọ́ ni tí máa bá èèyàn lẹ́rù, tí kì bá ṣe ń tọ́lọ̀ ń sọ fún wa pé máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Ọlọ́run ní inna nahnu nuhyil maut wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Ọba alékè ọlá obìnrin lẹ̀ fún wa wípé gbogbo àwa tá ń bẹ láyé yìí, Ọlọ́run ó fẹ̀mí sí wa lára lẹ́yìn tá a bá kú tán tá ń bẹnu sàárè. Gbogbo ń tá a ṣe ń gbà tá ń bẹ láyé ní ń bẹ lákọọ́lẹ̀ wọ́n ó gbé jáde lẹ́yìn tá a bá kú tán. Ọba alékè ọlá tún wá sọ wípé wà atharahum, gbogbo ń tá a bá tún wá ń ṣe lẹ́yìn tí wọ́n bá lọ, bó bá ṣe pé dáadáa ni yóò máa jẹ́ ẹ̀san fún ẹni tó jáde láyé. Bá a bá ń ṣàìdá, àìdá wa náà tún lè kó bá wọn. Òun ló fà á tá a fi gbọ́dọ̀ gbìyànjú ká ṣe dáadáa lẹ́yìn tí ẹni tó lọ tán. Ó kí gbogbo àwa ọ̀tọ̀ òkúlú tá ń bẹ́lẹ̀, mo kí àwa àfáà, mo sì kí àwa ilé Láoyè pé a kú ara fẹ́ra kù. Pẹ̀lú ògbó Ọlọ́run ọba àlékè ọlá tí máa kẹrù yọ bá wa kẹwọn. Àmín. La ilaha illallah. Àmín. Àkíyèsí tí mo fẹ́ pè wá níbi ìjókòó
janaza bàbá wa Alhaji Prince Muhammadu Garba Muhammadu Al-Awwal Tẹ́wọ́gbọ́lá tí gbogbo ayé mọ̀ sí Cashman. In tí mo fẹ́ kó jẹ́ ìrántí fún wa òun ni ọ̀rọ̀ tí àfáà wa bàbá wa ìmáàmù Ìjẹ̀ta ní Yunifásítì Ìbàdàn, à ń pè wọ́n ní Fọdílátù Sheikh Daud Tijani Adékílékún, ọmọ ìmáàmù ni wọ́n ní Ẹdẹ. Wọ́n kọ tírà kan, à ń pè tírà náà ní Al-Qasidatu Az-Zuhudiyya Ad-Daliya. Wọ́n wá mú àwọn ọ̀rọ̀ kan wá ń bẹ̀, òun ni mo fẹ́ fi rán kálùkù wa létí ká lè bá mọ̀ pé ṣé bá a ṣe ń lo ayé yìí dáa, ṣé bí tá a bá Ògbómọ̀ṣọ́ dé lójú ẹ̀mí kálùkù wa yìí náà sọ dáa, ṣé bá ti máa bá lọ ní tá a mọ̀ kó ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan tá a ní ṣàtúnṣe. Àfáà ní alam ya'ni tazawudu lil ma'adi. ألم يعني تزود للمعادي ونور الشيب فوق الرأس بادي. ونور الشيب فوق الرأس بادي ونور الشيب فوق الرأس بادي. Ẹ wo nǹkan bí kálùkù wa tá a bá wo orí wa bá ṣe wà yìí nísìn, tá a wo àgbọ̀n wa, a rí wípé kìí ṣe bí orí wa ṣe wà bágbọ̀n wa ṣe wà náà ló wà ń gbà tá a délé ayé. Ṣé bí gbogbo dúdú bẹ̀ ló ti di funfun yìí, ṣé bí ṣe wá ń yídà tó ń di funfun yẹn, kò yẹ ká mọ̀ pé Ọlọ́run ń kọ lẹ́tà sí wa ni pé ká ṣàtúnṣe lórí tí ọ̀dà, ká ṣàtúnṣe lórí tá ń bàjẹ́, ká ṣe dáadáa kásìkò tí Ọlọ́run ó sọ pé ó yá kó tó. ألم يعني تزود للمعادي ونور الشيب فوق رأس بادي. Àfáàní fa inna shayba fawqa ra'si sawtun. فإن الشيب فوق رأس صوت Arahu ata ila taqwa yunadi. أراه أتى إلى تقوى ينادي أراه أتى إلى تقوى ينادي. Àfáàní فإن الشيب àwọn rí ń tàwọn wípé ewu tí ń bẹ lórí kálùkù wa bá àti wo yìí, ariwo kan ní ń pa, ariwo kí wá ní ń pa. Arahu أتى إلى تقوى ينادي. sáriwo tí ń pajú kó ń sọ fún wa pé à padà síbi ìbẹ̀rù Ọlọ́run, padà síbi ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tí ń pè yóò tó pè ọ́, ikú tí ń pa yóò tó pa ọ́. وإن المرأة نحو القبر يدنو. فإن المرأة نحو القبر يدنو. Gbogbo ọjọ́ tá ń sùn tá ń jí tẹ́ ń wo yẹn là ń súnmọ́ sàárè. Táwọn gbọ́ náà mọ̀ pé wọ́n jáde láyé lánàá. Àwa tá a wà bí náà mọ̀ pé wọ́n jáde láyé lánàá. Wọ́n pe kálukú wa lójijì ni. Bí wọ́n ti pè wá lójijì nítorí ètè mi àti ẹ náà ìjọ kan náà ni. Ṣé àṣẹ wọ́n wo yìí náà? Àṣẹ yàmọ̀ bàjẹ́ lọ náà ni àní ìṣàtúnṣe ni. وتصرف عنه كل ذوي الوداد. وتصرف عنه كل ذوي الوداد. وتصرف عنه كل ذوي الوداد. Mo bẹ̀ wá nítorí Ọlọ́run, mo bẹ̀ wá ni. Àwọn olólùfẹ́ wa tá a nífẹ̀ẹ́ sí láyé ni wọ́n ń yọ sẹ́ńkọ̀ọ̀kan yìí. Ọ̀rẹ́ wa lọ ń jẹ èlò, ẹ̀gbọ́n wa lọ ń jẹ èlò, a nífẹ̀ẹ́ bàbá wa tó lọ ń jẹ èlò, a nífẹ̀ẹ́ àǹtí wa tó lọ ń jẹ èlò, àwọn ojúlùmọ̀ wa ní, àwọn alájọṣepọ̀ wa ní. Bàbá wa tá a nífẹ̀ẹ́ sí ló lọ yìí, ọ̀rẹ́ wa tá a fi okú ló lọ yìí, ẹni dáadáa ló lọ yìí, mélòó ló tún kù láyé mọ́nú àwọn ẹni rẹ̀ bí wọn náà ti lọ́jọ́ kan ni ẹ má jẹ́ ó bàjẹ́ ṣàtúnṣe. Àwọn akàtà iṣu kálíkì òsì rí dárọ̀. Ẹjọ́ tó wọ́n bẹ̀ wọ́n ṣẹ́kọ̀ ságbà akẹ́kọ̀ọ́ ságbà lágbà gidi má l'Ógbómọ̀ṣọ́ náà. Àwọn akàtà iṣu kálíkì òsì rí dárọ̀. Àwọn akàtà iṣu kálíkì òsì rí dárọ̀. Kálukú sì wá lò gbé sí ayé àbí bí ẹlẹ́dẹ̀.
wàtálàbù bí tùrọ̀bì wà bí rọmọdì. bí ẹlẹ́dẹ̀ bí olóòórùn ní kálukú wa ń lu ayé àwọn èèyàn sì ń wò wá káàkiri láyé wọ́n ń wò wá sunkún a sì ń wòra wá rẹ́rìn. àwa kàtà èṣù kálíkì òsì ìrìdárọ̀ wàtálàbù bí tùrọ̀bì wà bí rọmọdì. jama ẹ wo nínú àwọn tó dúró tìlú ìdí ọ̀fẹ́ ó bàjẹ́ tí wọ́n dúró dáadáa náà wọ́n lọ yìí ṣé bá ti máa lọ lọ́kọ̀ọ̀kan náà ní tá à ní ṣe tó yẹ inú ilé Láoyè là ń bẹ yìí Láoyè ní bẹ lórí ìjọba ṣé bẹ́ẹ̀ ti máa wò ó ní ẹ tún ẹ ṣàtúnṣe wọn náà lọ ń jọ̀ka bàbá rẹ ó bí ọlọ́run pé sábà jẹ fi lé sí ni. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. Kálukú ló lórúkọ oyè wọn tí wọ́n ń jẹ nínú ìran wọn. Bànámù àwọn kan lóye tí wọ́n ń jẹ Ajagungbadé wọ́n lo àná orúmọ gẹ́gẹ́ ní bẹ́ẹ̀bẹ̀ lónìí inú ilé yín lọ wà yìí ìlú ọ̀dà ẹ ṣàtúnṣe. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. ọkàn kálukú ọ̀balẹ̀ ọkàn ọba ọ̀balẹ̀ ọkàn joyè ọ̀balẹ̀ ọkàn aráàlú ọ̀balẹ̀ à ń lò gbé sí ayé nù hílà yìí lọ ṣé bá ti máa bá lọ́dí ẹ̀yin ọmọ Láoyè ẹ dìde. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. Kálukú wa ń sùn à ń sùn lóru gbogbo òru wọn lọ bí sùn àti ẹ̀tají lóru ń jọ̀kan ká rò pé ó yẹ kí nǹkan dáa àtají lóru ń jọ̀kan ká wò pé ó yẹ ká ṣàtúnṣe àtají lóru ń jọ̀kan wò pé ó yẹ ká máa bẹra wa ẹjẹ́ abẹ ẹni tó yẹ abẹ ẹjẹ́ atu ẹni tó yẹ atu ẹjẹ́ sọ̀rọ̀ àlàáfíà ẹjẹ́ apẹ̀rẹ̀ wa lákìyèsí ká má máa bá a lọ báyìí kọ̀ dáa. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. Kàánàkà fi musabaqati rúbàdì. ẹ wo Cashman nígbà tí ń bẹ láyé ẹ wo dúró wàhálà tí Cashman ṣe ẹ wo dúró ọ̀nà tí Cashman sọ ẹ wo dúró eré tí Cashman sá àwọn àwọn là jẹ́ kí wàhálà Cashman ọyọ ó dàlùkì àbàká tó máa rò ó. Bànámù àzírà ti kú lálẹ́ ilé. Kàánàkà fi musabaqati rúbàdì. Kàánàkà fi musabaqati rúbàdì. Tayakọ́yà wà tó bó na súnha. Tayakọ́sí àwòkáyà wà tó na súnha. Ẹ̀ṣí àdá nùrọ̀ rabbika bil fuadi. Lítẹ́ṣí àdá nùrọ̀ rabbika bil fuadi. Yá òkáyà. Tayakọ́sí yá òkáyà wà tó na súnha. Ẹ̀yin tá a jọ ń j'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin tá a jọ jẹ́ bátan. Tayakọ́s. Ẹjẹ́ àtàjí. Yá òkáyà wà tó na súnha. Ẹjẹ́ padà ibi tá a bá ti ṣe náà ká lọ túbá. Bàyá náà ní bínú ẹjẹ́ á lọ túbá. Tayakọ́s yá òkáyà wà tó na súnha. Ẹjẹ́ lọ túbá ká ronú pìwàdà bá ṣe ń ṣe yí ọ̀dà. Àlè bá bẹ́ẹ̀ níwájú Ọlọ́run ká má rojọ́ bọ́ọ̀ náà ṣe rojọ́ tá a fi jàre wájú Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run ẹjẹ́ àpadà túbà. Lítẹ́ṣí ẹ̀dá nùrọ̀ rabbika bil fuadi. Lítẹ́ṣí ẹ̀dá nùrọ̀ rabbika bil fuadi. Ẹ rí pé tá a bá túbà ní ìsìn tá a bẹ náà bá foríjì tó foríjì wá tá a kúrò níbi pálapàla tá à ń ṣe yìí a rí pé ìmọ́lẹ̀ Ọlọ́run ó dé bí ìmọ́lẹ̀ Ọlọ́run bá dé gbogbo òkùnkùn ó parẹ́. Àtẹ́rùdà ṣe dáadáa. Àtẹ̀kùn ọ̀rọ̀ fi kọ̀kọ́ mi. Àtẹ́rùdà bọ̀ àǹtẹ̀kùn ọ̀rọ̀ fi kọ̀kọ́ mi bí wọ́n bá bí alẹ́ rẹ̀ ní ìsìn. Kálukú wa láṣọ wípé a fẹ́ kí ìlú wa kó dàbí Amẹ́ríkà. Àtẹ́rùdà bọ̀. A fẹ́ kí ìlú wa kó dàbí London. A fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ di Dubai. A fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ kó dáa ju Ìbàdàn lọ. Afẹ́kọ̀gbọ́mọ̀ṣọ́ dá Èkó lọ Afẹ́kọ̀gbọ́mọ̀ṣọ́ náà wà nínú ìlú tá a máa dá kọ láyé gẹ́gẹ́ bí òkìkí Ògbómọ̀ṣọ́ ti wà lánàá gẹ́gẹ́ bí ṣe ń bẹ̀ǹbẹ̀ lónìí afẹ́kọ̀jù bẹ́ẹ̀
bẹ́ẹ̀ lọ lọ́la tó bá jẹ́ bẹ́ẹ̀ la fẹ́ ẹ fáwọn tọ̀hún ṣe ń ṣèlú wọn làwa ń ṣèlú wa. Atẹ́rùgẹ̀bù ẹ̀hùntẹ̀kùn lọ́rọ̀ fi kọ̀ọ̀kan mi. Adẹ́sọ Ògbómọ̀ṣọ́ di mega city. A fẹ́ fi Ògbómọ̀ṣọ́ sínú world map tó ṣe pé gbogbo àgbáyé ní ó máa béèrè pé ìlú wo ní ń jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé tí wọn bá débẹ̀ inú wọn ò ní dùn àfi kí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí àwọn other tourist attractions ṣe wà láyé afẹ́kọ̀ọ́ Ògbómọ̀ṣọ́ náà dà bẹ́ẹ̀ bí rẹ̀ léèrè ṣé àwọn àáfàá ìlú tọ̀hún yẹn ṣé báwọn ṣe rí làwọn àáfàá Ògbómọ̀ṣọ́ rí àwọn ọba ìlú tọ̀hún yẹn ṣé báwọn ọba yẹn ṣe rí làwọn ọba Ògbómọ̀ṣọ́ rí àwọn ìmáàmù tọ̀hún yẹn ṣé bí wọ́n ṣe rí nìmáàmù Ògbómọ̀ṣọ́ rí gbogbo àwọn ńláńlá tọ̀hún àwọn ọlọ́lá tọ̀hún àwọn alágbára tọ̀hún ṣé báwọn ṣe rí làwárí l'Ógbómọ̀ṣọ́ tá a bá rí bẹ́ẹ̀ bò la ṣe fẹ́ dàbí wọn. Atẹ́rùgẹ̀bù ẹ̀hùntẹ̀kùn lọ́rọ̀ fi kọ̀ọ̀kan mi. Ọ̀dà ṣé bí àwa àfa Ògbómọ̀ṣọ́ bá a ṣe ń bọ́ sórí agbágbé tá à ń búra wa ṣé bẹ́ẹ̀ làwọn ìmáàmù àtàwọn àfa Ìbàdàn náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ làwọn àfa àtàwọn ìmáàmù Ẹdẹ náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ làwọn àfa àtàwọn ìmáàmù Ìwó náà ń búra wọn ṣé bẹ́ẹ̀ ní gbogbo àwọn ìlú yẹn náà ń búra wọn. Àwa sọ pé a fẹ́ dàbí àwọn tó ga tá a máa ṣe é bú lọ bá ti ga náà nù. Lahum zadun wa anta bi ghairi zadin. Lahum zadun wa anta bi ghairi zadin. Ẹ jẹ́ ẹ wo bẹ́ẹ̀ bá lọ Òkè Ògùn ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn ọba abẹ bẹ́ẹ̀ bá lọ Ìbàràpá ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn ọba àtàfà abẹ bẹ́ẹ̀ bá lọ Ìbàdàn ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ pẹ̀lú àwọn àfà àtàwọn ọba tí ń bẹ ń bẹ ṣé ti wá rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àwọn ọba Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n bára wọn ṣé wọ́n gbá wọn ara wọn yé báwo la ṣe fẹ́ rí dàgbàsókè ẹ lọ Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin gbogbo àwọn ọba tó kù gbogbo wọn dúró papọ̀ wọ́n gbà fúnra wọn kò síra wọn lẹ́nu àwọn àfáà abẹ wọ́n dúró papọ̀ wọn kò síra wọn lẹ́nu àwọn ọba tiwa l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n dúró papọ̀ ṣé wọ́n gbọ́rọ̀ síra wọn lẹ́nu ṣé wọ́n máa dáhùn síra wọn ṣé wọn máa pàtó tí ọ̀dà nípa ara wọn bó o la ṣe fẹ́ ní dàgbàsókè ẹjẹ́ àjọsọ. Famọ́sára orúkọ bí abilà àyà ẹ̀. ẹ wá wo nǹkan ìwọ tó bá yọra rẹ wí gbangba pé ọ yọra rẹ o. tẹ́wọ́ gbọ́lá cashman nígbà tí ń bẹ láyé ọ yọra rẹ̀. àkọọ́lẹ̀ ń bẹ pọ́ yọra rẹ̀ pé ìsínú ẹni tó d'Ògbómọ̀ṣọ́ rú. Famọ́sára farabalẹ̀ àwọn fídíò ń bẹ tó yọra rẹ̀ pé èèyàn rẹ ni mí mi ò sí ń jẹ́ àbòsí ṣé bí wọn ò lè bọ́ gbangba kó o sọ̀rọ̀ bó o ṣe ń jẹ́ lé orò lọ ń jẹ́ lé egúngún ẹnì kankan ọmọbi tó wà nígbà ọba yá ayé ọ̀pọ̀ sọ̀gbẹ́sẹ̀lú ní wọ́n mọ̀ pé mùnáfíkì ni àwọn Famọ́sára orúkọ bí abilà àyà ẹ̀. ìwọ tó o bá fi àìnítìjú tó o bá fi bà nǹkan jẹ́ tó o gbin tí ọ̀dálẹ̀ tó o bá jáde láyé ìtàn ò ní gbàgbé àwọn àrọ́mọdọ́mọ rẹ wọn ò ní gbàgbé ẹ̀. Famọ́sára orúkọ bí abilà àyà ẹ̀. ṣé ẹ mọ̀ pa aṣá sọ ìtàn àwọn tàná àbá àmọ́ sọ bí wọn náà bá rẹ̀ nǹkan sọ pé àwọn bàbá rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àbá àmọ́ sọ bẹ́ẹ̀ àwọn ìyá rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé àwọn àǹtí rẹ̀ ń gbà wọ́n ń bẹ láyé ọba tàná nígbà tí ń bẹ ọba àjẹta nígbà tí ń bẹ ìmáàmù tàná nígbà tí ń bẹ ìmáàmù jẹta nígbà tí ń bẹ àbá àmọ́ sọ ẹjọ́ dọ̀là. Famọ́sára orúkọ bí abilà àyà ẹ̀. kódà tí ìtàn bá fẹ́ parọ́ social media ti ń bẹ ní ìsìn ṣẹ́ra wọn tàná yẹn wọ́n lè parọ́ kò sí ń tọ́ka alẹ̀ kò sí rọ́tẹ́nì kan pamọ́ láyé lónìí nísìn ṣe mọ̀ pé nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ cashman nísìn mo lákọọ́lẹ̀ ń bẹ mo wá tó ní fídíò náà tó ń bẹ àìbẹ́ẹ̀kọ́ tá a fi mọ bí ó dúró sí tá a mọ bí ó wà tá a mọ tó ṣe kányà ayé ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ń sìn pé ń bolè jìdé ń bẹ a mọ̀ sọ pé àkọọ́lẹ̀ ń bẹ fídíò rẹ̀ wà ibi tó dúró sí àmọ́ tí kálukú ṣe bí wọ́n bá sọ pé ìmáàmù tàná kí ló ṣe àmọ́ ìmáàmù tòní tèmi náà bẹ́ẹ̀ tí mo ṣe kálukú mọ̀ àkọọ́lẹ̀ ń bẹ ọ̀rọ̀ ẹnu ń bẹ fídíò rẹ̀ náà tó ń bẹ bẹ́ẹ̀ náà ni wọ́n sọ tọba tò nígbà tó bá dọ̀la.
فمن زرع القبيح بلا حياء. èyí tí kálukú wá ṣe ni wọ́n ń wò, ẹ̀yin tẹ́ ń dàrú ayé mọ́, ẹ̀yin tẹ́ ń tò ayé mọ́, ẹni tó fi ń bàjẹ́ ayé mọ́, ẹni tó fi ń tò ayé mọ́. ومن زرع القبيح بلا فمن حياء. زرع القبيح بلا حياء. ẹni tó bá fà ìnítìjú gbin tí ọ̀dà alẹ̀. سيندم باقيا يوم المعاد. سيندم باقيا يوم المعاد. ẹ má jà tọrọ wa, kálukú ni ó kábàámọ̀ lórí ní tó bá gbélé tí ọ̀dà. ومن زرع الجميل من المسائل. ẹni tó bá sì ṣe dáadáa alẹ̀ tó ṣe eré. تطيب ثماره يوم الحصاد. dáadáa gbogbo ẹni tó bá ṣe dáadáa lòun náà ń gbádùn èso tó gbìn nígbà tó bá dọ̀la. ọmọ rẹ̀ ó gbádùn ẹ̀, àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó gbádùn ẹ̀, bẹ́ẹ̀ àbábá yín ṣe eré ńgbà tí ń bẹ láyé kálukú ó sọ. تطيب ثماره يوم الحصاد. torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sunkún ayé mọ̀ ní kékeré. ní kékeré. ẹkún ọ̀run ló yẹ ká sùn lápọ̀ jù àtẹkún àwa nìkan nínú sáré. ẹ jẹ́ ká sunkún ayé mà ní kékeré. ẹkún ọ̀run ló yẹ ká sùn lápọ̀ jù àtẹkún àwa nìkan nínú sáré wa. Ó ti jẹ́nu.